torí pé àbẹ̀gbé láyé ẹjẹ́ àrẹ̀lé ìyáàfin àbẹ̀gbé Mrs. Sadiat aya Alhaji Giwa ká lọ kí wọn fún tayẹyẹ orí kádún. mẹ́bẹ́ kúkú mọ̀ pápọ́lódé fẹ́ lójú ni mí n ò sì ní rẹ́ni yọ̀ kí n wá banújẹ́ ló fi jẹ́ kí n máa bólóore yọ̀ ní pọ̀pọ̀ ṣìṣì. Mrs. Sadiat Abẹ̀gbé aya Giwa social welfare officer káfàtà fẹ́gbẹ́ beloved mothers ẹ kú ọdún òní o yèyé Ramon kú oríire. èrèdí ọpẹ́ yín pọ̀ jaburata bẹ́ẹ̀ ni gbèsè ọpẹ́ yín lọ sùá ẹ ò lè sọ́tọ̀ mama Koyum. bó o bá wá lónìí dúpẹ́ kí ló fẹ́ pé ó ṣe ọ̀nà mama Ikimọ́. ìwọ òróhùn fáyọ̀ bí ò ṣọpẹ́ ọpẹ́ ni kó o mọ̀ ọ́ ṣe lóní rẹpẹtẹ. yèyé mi Àbẹ̀gbé ojúmọ́ kì í mọ́ kọ́yẹ̀ ọmọ làlàyé ń bí ọdún òní dùn kíkòrògùn ó mọ́ pààrọ̀ aṣọ lóko ìwọ òkúkú ní pọdún jẹ. kó o mọ́rò kú wọlé kó o mọ́rò kú jáde káyé ó mọ́ pohùn réré ẹkún lọ́dẹ̀dẹ̀ rẹ lọ́dún tuntun tó wọlé lórúkọ Olúwa. ǹlẹ́ o ọmọ olómù apẹ̀rọ̀ ọmọ alágogo dé àṣìgbà lọ́nà tòmùtòmù. èbú iyọ́dọ́mù ó dọ̀tun àṣẹ̀ṣẹ̀gún iyọ́dọ́mù ó dọ̀tun bá ń dá. mẹ́bí sìnmí kémi ó sìn ọ́ lólómù ṣe títí tálẹ́ fi lẹ́bá wọn nílé bàbá tó bí ọlọ́mọ. ẹran ló bá lù lómù ni wọ́n á pé kí wọ́n má fi lọ bàbá yín torí pé wọn kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran. adìyẹ ògògò ló lù lómù wọ́n á pé wọ́n má fi lọ bàbá yín nítorí pé wọn kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. bí wúndí akọ̀rọ̀ gbọ́dọ̀ bá lù lómù bàbá yín á pé kí wọ́n má rẹ̀ lẹ́sẹ̀ wá ẹlẹ́ṣin ni kí wọ́n rán wá nítorí pé ìlọ́mọ arọ́pọ́n ńlá jomi toro ẹṣin ṣàmùṣàmù lọ́nà tòmù. aya Giwa jẹ́ ń túkì ọ́rẹ́lé ọkọ rẹ̀ àwọn ọlọ́mọ onílùú àgbámú ọmọ ìyá ayídọ́ká mọ́mọ́ yìí kòkó torí bá ayíkòkò bá ṣe yídó inú alámọ̀ abàjẹ́ àwọn ọlọ́mọ ọwọ́ kẹmbẹ̀rẹ́ bí fìsọ̀fìsọ̀. ọmọ pé aṣọ ní ń bàṣírí ìdí bí ó sì taṣọ èèyàn bá bọ́ra sílẹ̀ àjọbọ a ní bí ó sọ́lá aṣọ ni èèyàn bá bọ́ra sílẹ̀ àjọmàdò ọmọ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ aṣọ. àwọn ọlọmọ ẹlẹ́pẹ̀ ló lókun igi lásán lára oko ń bọ ọmọ abúlé ṣòwò àfàbàrà pakùn ọmọ erígbòkun òyìnbó ọmọ abímákù ọmọ àrèmásọ. màmá Ikimọ́ ọpẹ́ yọ lódùmarè lórí ayé yìí tó jẹ́ kẹ́ ẹ rọ́dún tuntun torí pé bó bá pẹ́ rárá kílẹ̀ dá ó ṣe bó o ti wá ń ṣọdún tuntun wàá tún ṣe jù bẹ́ẹ̀ lọ lórúkọ Olúwa mama Ramoni. mama Koyum mọ́ lọ́wọ́ síbí òyìnbó olóúnjẹ ayé òní dòkùtà sí ọlágbádá òní dẹni àná lọ́lá olódùmarè òní dẹni àánú ní dúníyàn. òkè òkè lẹ́múrú sí òkè náà lọ́wọ́ àfúnni ń gbé òní relẹ̀ láéláé o aya Giwa. àpamọ́wọ́ owó àtàjèrè ọjà lọ́lá olúwa ò ní padà lẹ́yìn rẹ̀ abínú ẹni ò ní rí ọgbẹ́ ṣe. ẹnìkan kì í gbórí odó pète Ṣàngó ayé ò ní rí ọgbẹ́ ṣe tọmọtọmọ. orí ẹni bá pé okú ní á kú bẹ́nìkan gbèrò ibi sí ọ máa wí fún ọ pé ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ni ó fi nà nígbẹ̀yìn. báyé bá torí rẹ dáná ọ̀tẹ̀ àbòsí àtúwọ̀ká gíga là á bọ́jọ́ iwájú lójúgun ń gbé ìwọ ò ní dèrò ẹ̀yìn. wàrà fáànà mò ń kà náà líyà àgbéga ńlá lọ́lá Olúwa ẹ kú ọdún yèyé mi àṣèyí ṣàmọ́dún lórúkọ adániwáyé o. pẹ̀sìdó ẹgbẹ́ beloved mothers ló ní kí n kí yín fún tayẹyẹ orí kádún dókítà Olúṣọlá Ìmísí òun lèmi ọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń gbé lórí ayélujára.